Patako ṣé mo ṣe ń sọ fún ẹ gan-an lórí fóònù yẹn gẹ́lẹ́ lórí ó lága mi kàn bẹ̀rẹ̀ sí ní ṣe báyìí látàárọ̀ ni ó fẹ́ ṣe kí ni ó fẹ́ wọnú lóko ẹ kó kàn ṣeré bó máa bá ẹ ṣeré ẹ kó dẹ̀ ókè mo ṣe wá ń bọ̀ wọ́n pé kí má máa sanwó bọ̀ ọ̀run lé o mo sáré yàdọ̀ màmá put kan ok o like rice jẹ́ kí n ra rice yẹn dání nǹkan rà fáwọn méjì ni Rashida ṣé ká kọ́kọ́ wọlé ni àbí ká jẹun náà ká tó wọlé bá mi sọ̀rọ̀ bébì mi. Osh ó simple sórí gbogbo nǹkan tó wà nílẹ̀ ìwọ ló ní àbí ṣé ó nígbà kan tó kọlẹ̀kùn mi tí mi ń ṣe fún ẹni kò sí nǹkan tó béèrè lọ́wọ́ mi tí mi ń ṣe kò sígbà tó ló yá kí n nínú ó kọ̀ jẹ́ wípé nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ láàárọ̀ kó kọ́kọ́ ṣe fún mi náà. Rashida nǹkan tó béèrè yẹn ló kéré jù ṣé mi ṣe ń bọ̀ nílé Alájídé mọ́lá ló pè mí ìwọ o Osh ọ̀gá ti fún mi lówó ẹ o wọ́n ti ní kó wá gbowó ẹ o ti wà ńlẹ̀ o gbà tó bá dé tó fẹ́ gbà wá gbà o bọ́ sórí nǹkan tí ń bọ̀ wálé wá ṣe mo sọ fún ẹ mo ní lága mi fẹ́ wọ lógo ẹ ìyẹn lásán ó gbẹ̀mí mi ju kó máa lówó rè lọ torí ẹ̀ mú kan wọ́n fẹ́ jẹ́ kí n yà lọ́dọ̀ màmá pùtì nǹkan rárá ẹ̀ bí akọ́kọ́ jẹun ní ọ̀ka wọlé àjànàkú ṣínà tó ń ta màálù tó ń talẹ̀ òun náà lówó kan tó fẹ́ fún mi torí mo bá dá sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn dẹ̀ ti níyànjú. Osh, why you always like this? Why do you pay story ló máa mú wálé wá báyàwó tí kí ló dé pé ifá tí ò kí ń fọre fún mi ná oríṣiríṣi story tí má béèrè nǹkan lówó ẹ ló máa ń fún mi why do you pé tí o bá ti káàdì bọ́nú ATM tí ẹ kò kí ń powó àfi no network problem why you like this now it's not good now. àṣìdá mi ò ń lo ATM wọn náà mọ anyway nǹkan tó ń sọ mo ti understand ẹ̀ ń sìn bọ́ sórí mo fẹ́ fi dá ẹ lójú pé omi tuntun ti rú ẹja tuntun dẹ̀ ti wọnú ẹ̀ Ọlọ́run alákùá tí ó bá di lọ́la tó bá ró lọ́ mi tí n bá fún ẹ lówó wàláì máa fún ẹ lówó tó expect. sórí obìnrin tí wọn bá gbé sílé èèyàn máa ń tù ní èèyàn máa ń ṣèké èèyàn máa ń kí ẹ fún ni gbogbo nǹkan tó bá fẹ́ èèyàn máa ń tẹ́ lọ́rùn ni torí obìnrin tó bá gbé sílé tó ń gorí ẹ ó gbọ́dọ̀ máa dùn nínú kí nǹkan lè máa dáa fún wọn náà. mo gbìyànjú. tọ́jú mi Osh tọ́jú mi àìjẹ́ bẹ́ẹ̀ lomi àgbé mi lọ tọ́jú mi ṣọ́bọ̀ pé mò ń sọ fún ẹ ń sìn. baby má ṣe tuntun. baby mi jọ. baby baby kò chájì rárá just fẹ́. tó bá gbé fún ọ̀pá ọ̀pá ẹ mẹ́nu ẹ má dánwò ẹ bá dánwò ẹ dọ̀tọ̀. kí ló ń já bẹ́ẹ̀ olórí burúkú èwo ni lèlè. lẹ́mi sẹ́yìn oúnjẹ ọ̀ká ni tẹ́ ẹ bá dùn ọ̀ká ó sì gà yín níbi tí. àbáyọ kọ́ fẹ́ bàjẹ́. lẹ́lẹ̀ oúnjẹ tèmi ni o ẹ ti ń jẹ́ kí pàṣẹ gbẹ́mí náà fẹ́ délé èmi nìkan sì ti dàgẹ́ ibi ìṣayé tèmi ni ẹ má dánwò ẹ má wojú mi o ẹ má wojú mi torí wọn fẹ́ lẹ́jẹ̀ èèyàn lọ́rùn o ìfẹ́ pa èèyàn rárá ṣáájọ́. ọjẹ. sake ètò gbogbo bàgà èmi ṣe é lábẹ́lẹ́ wọ́n ti jẹ́ pé àkókò tèmi ló dé yìí. àkókò mi náà. àkókò wa ni ọjẹ fúlẹ̀ ọjẹ. fẹ́ kó fi ara balẹ̀ pọ̀ sórí nǹkan tí mo bá gbà tì nílùú yìí tí mo gbà tó bọ́ sọ́wọ́ mi àgbàgbé ni nǹkan tí mo bá tẹ̀ àtẹ̀gbé ni gbogbo ohun tí mo bá ṣe àṣegbé ni koríko tí erin èmi Osh bá tẹ̀ àtẹ̀gbé ni o má jẹ́ kí n tán ẹ̀ ó yẹ kó mọ̀ pé ìgboro ni mí ìgboro rẹ̀ sì fẹ́ràn mi ó fẹ́ràn mi. ṣé onígbàgbọ́ nù mí onígbàgbọ́ mo fẹ́ kó nígbàgbọ́ nù mí bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe nígbàgbọ́ lórí ọ̀rọ̀ Ọlọ́run o ó dẹ̀ nígbàgbọ́ lórí Kaaba èmi Osh fọ́sàn ọmọnúfẹ́lẹ́ gbogbo ẹ̀dá tó bá ti ní kó bàjẹ́ fún ẹ fẹ́lẹ́ iwájú náà máa bẹ̀rù ẹ ẹ̀yìn lẹ́yìn làwọn dẹ̀ máa wà jẹ́wọ́ ó yẹ kó mọ̀ ìgboro ni mí ìgboro ń fẹ́ràn mi bí àṣà ọ̀gá mi á ní èmi tó jẹ́ pé dáńgáràjì ni mí bóyá wo mi dáńgáràjì ni mí sórí gbogbo nǹkan tí mo ní
ìgboro ni. ilé tí mò ń gbé ìgboro ni ti gba ọmọ ìgboro ni mí mọ́tò tí mò ń lò ṣó fẹ́ gbọ́ ìkíní ìkejì ọmọ ìgboro ni ń jẹun ta ni mò ń jẹ èmi gan fúnra mi dáńgárájì ni mí. ó dáa tí ò bá wá dá ẹ lójú mo fẹ́ kó ṣe nìkan ní àfijì kí wọ́n fúnra rẹ̀ kó fojú lóúnjẹ. fún mi ló gbójú tí ó sànjà rẹ̀ ọ̀dà mi dúró àrẹ ń kí àǹsà lóhùn. Owó ìwòrò owó la fi ń kọ́lé owó la fi ń raṣọ owó tí ó pọ̀ tí owó tí ò ní yé. àbùkù ti kàn kí ló ṣẹlẹ̀ gangan. àbùkù kan owó èèyàn ń mú fura dání o. sẹ́kọ̀ lówó. owó ṣàpálápò tíà. guys ṣe rí owó ènì. àwa la ní. tọ́lá. àwa la ní. tọ̀túnla. àwa la ní. lọ́jọ́ gbogbo àwa la ní sẹ́ẹ̀ títí lọ́dún ọ̀run kí ló ṣẹlẹ̀ gangan. tí wọ́n bá wá kọ̀ tán láwọn ò ní ṣe kíni àwọn ò fẹ́ gbówó yẹn sílẹ̀ kí lẹ bá ṣe. àlàyé à ṣe nǹkan burúkú fún un à kọlu yamayama à bá pò. ó ti yé mi kò yé mi tẹ́lẹ̀ irin tútù tó wà lọ́wọ́ yín yẹn. eléyìí ò mẹ́rẹ̀ sí ẹ̀jẹ̀ ló mú. ẹ̀jẹ̀ ló máa mú ó ṣe é. dálẹ̀ bó ṣe wù. bó la fẹ́ lọ mú gangan. ó ti mú un náà. ó yá ẹ̀dùn. ó dé. ṣó fẹ́ gbọ́ tó bá jẹ́ èmi ni nǹkan tó ṣẹlẹ̀ sí ọkọ mi ṣẹlẹ̀ sí àpótí ẹ̀rí máa ṣí nílé òṣì adágó ni èṣù máa wá ṣí ẹni tó bá yàn mí jẹ ó mọ̀ pé lórí burúkú ni bọ̀bọ̀ ọ̀jẹ́ ládé yẹn ni ológun ìbílẹ̀ gidi ni ṣé o rò pé ojú lásán ni Sake fi kó owó fún ni ó fògùn gbowó lọ́wọ́ ẹ̀ ni bóyá ti ṣóògùn jù. kò lè jẹ́gbé o mo jẹ́rìí hush ọmọ gbòòrò tí ò ní mark fine boy no pimples sórí ẹ̀jẹ̀ tó ń ràn lára ẹ̀ ó lè báyìí ó tì kì ju ti Osama lọ ṣó wá rí jẹ́ kí n sọ kíní kan fún ẹ irùngbọ̀n tó rí nírùngbọ̀n ẹ̀ yẹn kò dá sí torí pé. káì stop ṣe bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ ọkọlọ́kọ ló ń kára mọ́tò tó bá wá gbogbo nǹkan mo fi ń ṣeré mi ìbáyọ̀ fi ọ́ ṣiṣẹ́ rẹ ọ́ sórí irùngbọ̀n yẹn mo mọ iye owó tí mò ń ná lórí ẹ̀ ó rò pé easy láti jẹ́ fine boy ni gbogbo ibi tó wò mí rún sí nìyẹn ẹ̀mí mi ni o ọjọ́ ọ̀la mi gan pàápàá. okay tí Consolidate ò bá lùlù Paso ò ní lè jó àǹtí Paso náà ò bá dẹ̀ kọrin Consolidate gan ò ní lè lùlù ṣó wá rí pé ó jura wọn lọ orin síwájú ìlú tẹ̀lé tí ọwọ́ hush bá tiẹ̀ ọ̀jẹ̀ ibi tó ti rí cobra tó gbé 30 million mi á sọ. ṣó fẹ́ gbọ́ ọmọọṣẹ́ tó bá máa dọ̀gá náà tẹ̀lé á múra síṣẹ́ ni tí ara bá ń bí ò bá tẹ pamọ́ṣẹ́ alájà àgbà ò ní sọ wípé ìwọ làwa gbójúlé ìwọ làwa fẹ̀yìntì bẹ́ẹ̀ ni tí irin bá kọrin kó máa tẹ̀ fún kan ni àmọ́ ṣá mo jẹ́rìí ọkọ mi ọ̀ṣọ́ dúró rí ó dúró ó mo jẹ́rìí ẹ̀ ọmọ tó dúró kàkàkàǹkà ni ṣó fẹ́ gbọ́ ọ̀rẹ́ mi ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò máa bógun dé o. èmi gan mọ̀ pé ìmọ̀ àdìjà. Yes. Má bá mi sọ bẹ́ẹ̀ mọ́. Kí lẹ̀ ń sọ gangan? Kò lè jogún mi, yes. Hush ò lè jogún mi. Àbí ta ni wọ́n rí tó jogún ọ̀pá Mósè? Ṣé o fẹ́ gbọ́? Ọlọ́run dìídì tà mí fọ́jẹ̀ ni. Ó dẹ̀ rí mi rà. Kúrò lórí ẹ̀. Ẹ má jẹ́ kí èèyàn kan máa halẹ̀ mọ́ Káyọ̀dé yín. Hush báwo kí ló fẹ́ ṣe? Ṣorí tó bá fẹ́ gbé ọwọ́ kọ́wọ́ kan, màá fi owó ránṣẹ́ lọ síbi tí ò fẹ́ ni. Kò sí nǹkan tó fẹ́ ṣe ẹ kó lórí ẹ̀. Wo mo ẹ̀ṣẹ̀ ń dé ṣọ́ọ̀bù ní ẹjẹ́ mọ́ta jérò má bá yín sọ̀rọ̀ lé tájà rí.
Oh, she thanks for the care. Oh, sure. Ibi tó jẹ wọ́n. Mo lè bá mi káwọn aṣọ sí. Aṣọ tí mo ní kókó wá jẹ. Rasida mi sóòkò lọ ẹ. Kájọ mi àgbádùn. Rasida mi sóòkò lọ ẹ. Kájọ mi àgbádùn. Ọmọ na slamper. Agúnlẹ̀ ijú. Ọdún bí kọ́ra sí o. Àní ò sóòkò lọ ẹ. Kájọ mi àgbádùn. Olómi sóòkò lọ ẹ. Kájọ mi àgbádùn. Aya èmi Ọ̀jẹ̀ládé o. Lógbálógbá. Ṣébè mi ni. Ọ̀jẹ̀ládé ọmọ Ọ̀jẹ̀túndé. Bí wọn ò bá lówó lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, sáké gbogbo ètò bẹ́gà pátápátá. Ó ti sọ mí dolówó. Èmi ò sí nínú ẹni tí ń ná náírà mọ́. Dọ́là lówó mi. Àní mo ti lówó lọ́wọ́. Mo lóògùn. Mo mọ̀ọ̀yàn. Lẹ́mi tí mo mọ lọ́balọ́ba. Mo mọ lóyè. Mo mọ ládéládé. Mo mọ ohun tí wọ́n ń fi ògùn ṣe. Mo mọ ohun tí wọ́n ń pè lóògùn. Ewé ń bẹ. Oògùn wà. Àṣídálà slampa. Tọ́ ọ bá gbọ́, èmi ò ṣe ìtọ́jú tó péye fún ọ. Àtúwó. Ọ̀jẹ̀ládé. Owó àti ìtọ́jú tó péye. PS7 do what is true. No dey reason your brother matter solo. Today fi bad make tomorrow good for you. So this is to positivity. Àlàyé làwọn tèmi o, èmi mọ̀ ṣá. Borí pẹ́lẹ́ àdìrẹ èmi mọ̀ ṣá. Àwọn tó ń bínú mi nígbà ẹ̀ wọ́n gbọ́gà. Hallelujah, lówó di Jericho lọ́jọ́ sí. Make it somebody, tell it somebody. Now me get the melody where they make them shake body, oh. Make it somebody, tell it somebody. Now me get the melody where they make them shake body, oh. Ẹ jẹ́ ká máa jayé, oh. Ẹ jẹ́ ká máa ṣayé. Ayé tí mo wá jẹ́ ẹ̀sẹ̀lẹ̀sẹ̀. Ẹ jẹ́ ká máa jayé, oh. Ayé tí mo wá jẹ́ ẹ̀sẹ̀lẹ̀sẹ̀. Tí o bá ti pa lórí rọ́bọ̀rọ́bọ̀ rẹ̀ káàkiri ẹ̀. Madasi sẹ́. Madasi sẹ́. Money, débọ̀ díẹ̀ sẹ́. Débọ̀ díẹ̀. Money, débọ̀ díẹ̀ sẹ́. Jama, 3 plus 3, okay? It's got to 6. Ọ̀rọ̀ tí o bá ti kàn ọ́ lọ, wọ́n ní kó má dá sí o. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ máa ń gbé ọ̀dẹ́ ẹ̀ẹ́sẹ̀. Ọ̀rọ̀ tí o bá ti kàn ẹ́, tíkì, bébí tiẹ̀ sókè jọ, mo fẹ́ para. Má dá ṣiṣẹ́, kó má lọ bẹ́. Ọ̀rọ̀ lọ́rọ̀ lélẹ́yìí, kó má lọ tẹ́. Kó bẹ̀, kó kàn án. Kí n bá ṣíṣà, kó kàn án. Kí n gbọ́mọ, kó kàn án. Tí n bá jọjà, kó kàn án. Mo ní kó má dá sí. Tí n bá jẹ́ṣẹ́ bọ́ wíṣkì kò kàn án. Tí mo bá dá sí. Amúnudù máa ní mí. Díjọ́ pidọ̀s máa ní mí. Wọ́n ti gbọ́ bí káàkiri àgbáyé títí dé Miami. Àwọn ọmọ Ìjẹ̀bú gbóná. Oh, baby. Sit down. I'm okay. I can't. No, inshallah. Fine, sir. Fún mi kọ́kọ́rọ́ mi.
Ṣé ṣọtán ló fẹ́ ni àbí tuntun? Ìwé èdè ló ní. Ṣé o ṣẹ̀dé bínú? Ọ̀rọ̀ sọ. Ọmọ mi, ṣé mi bá wọn lo ṣọtán rí lójú ẹ̀? Èmi ò ń bá wọn lo ṣọtán. Ló ti ṣẹ̀yìn ní ìbínú. Ṣoré mi, ọ̀ṣẹ̀ lánìí, tí máa mọ ọmọ, tí mo wọlé, tí ń ṣáwá tán, tí máa bẹ̀rẹ̀, máa ń gbájú wọn lórí pé mo máa yá ni. Ṣé first half mi máa kọ́kọ́ lò 1.5 hour. Kí ló ṣẹlẹ̀? Nígbà gẹ́gẹ́ náà wọ́n ti ṣe. Wà á. Kí ló ṣẹlẹ̀ gbé báàgì ẹ̀ náà? Kí ló dé? Owó ni wọ́n tẹ́lẹ̀ mi tẹ́lẹ̀ máa ń lò ní obìnrin mi náà ni. Kí ló ṣẹlẹ̀ pẹ̀lú 1 hour 30 minutes? Because 1 hour 30 minutes pé tó bá yá ó máa dry and ó lè máa dùn mí. Sórí iṣẹ́ tí wọ́n bá ń ṣe tó bá mọ̀ ń pa ẹ̀ kò kí ń yíyan lọ́wọ́. Kò gbọ́dọ̀ dry rárá. Ó dry tì. Tó bá ti dry tí ó bá wá dry bóyá ènìyàn ní dry skin a máa wọ ẹ̀tẹ̀. Ó mọ̀ ń pa wọ ẹ̀tẹ̀. Ẹ wá mọ̀ pé kí n máa ṣe fún mi. Kí n lọ bọ́ra mi nínú club. Kí n sọ fún yàrá tí mo wà fún wa lè yìn. Òun lè ṣe yẹn o máa kan tó wà ṣe gbà fún kó pé gbà pé yóò sọ fún mi kì í. Wait now, let's go. Come on, let's go. Jalo. Kí ni ẹ? Má bẹ̀rù náà, baby there. Yé ẹ̀gbọ́n, owó tó jẹ́ pé tí nọ́ọ̀sì bá gbá bó báyìí, 1.5 hour ni kóka ni. Ọbẹ̀ tó lẹ́yìn. Wà kí ló ṣẹlẹ̀ ń sìn? Ò gbọ́kàn tí mo sọ̀rọ̀ látà mo ní mo ti lóyún. Ó ṣe máa lóyún, wọ́n náà ṣe máa jẹ́ kó doyún. Àbígẹ̀ ní ẹ̀nà ò ní láti jẹ́ kó doyún náà, tó bá ti fẹ́ débi oyún àti gbọ̀n dànù. Ṣé mo ní kó lo kọ́ńdọ̀mù ní ó ní flesh to flesh ló láì? Àìdí àfọ̀rọ̀ kọ́ńdọ̀mù lẹ̀ kọ́ńdọ̀mù ọ̀nà kọ́ńdọ̀mù yẹn gbé tì. Bóyá dùn láyé ṣé ń jọ yẹn. Ó mọ̀ ó ti yẹ kí n tún ti ṣojú kejì ìyá mi gan mi ò rí ẹni. Ká ní rí ẹni màá ti ṣe. Anyway, oyún tó lọ ní kò rí. Wọ́n náà mọ ìyàwó mi náà. Rasida. Rasida ya wèrè gan máa tó ẹ́ńbíléèdì ni. A ní kó máa ya ẹ́ńbíléèdì káàkiri. Wọ́n á ya mi blade. Ọlọ́run. Mi ṣáà ti gbóyún ẹ̀ kán ya mi blade. Ó dà má ṣe báyìí, má ẹ̀ka tẹ̀ ṣe bẹ́ẹ̀. Èló náà fẹ́ gbà nù, èló náà fẹ́ gbà. Tó bá fún mi 50,000 naira máa ṣe. 50,000 bá wo oyún bẹ́ta ló fẹ́ ṣẹ́ ni kí ló lè tó yẹn ṣé bóyún ẹyọ kan ni ṣé wọ́n ti ya sika wọn ní bẹ́ta ló wà ń bẹ̀ ni. Jẹ́ kí ìyàwó ẹ̀ mọ̀ lé ń bẹ̀. Wà á má jẹ́ kó mọ̀ àti ti gbogbo má ti ọ̀fàlà kó mọ̀ ṣẹlẹ̀. Mi ò mọ̀. Yẹn fún ẹ sílé mẹ́ta wà ọmọ ń ṣẹlẹ̀ ó ṣá mi lè gbọ́ ní ìṣàjọ dùn máa wà méjèèjì ni. Ẹ̀mí ní kò dùn má bínú. 40,000. Máa fún ẹ. Máa fún mi chain náà. O tún fẹ́ gba chain ọrùn mi má sọ mi di nǹkan mi òun ló rà á tí o bá rí tuntun ni. Mi ì ṣe mí dáa. Má bínú. Kí ni ìwọ bí pípẹ́ kí o rò pé ó ti escape àbí. Kí ni nǹkan tí mo rà ń gbà ẹ lọ ṣàlàyé fún mi kí ló wà lórí gángan ẹlú ká gbọ́n mà ní mi lára Rasida. Rasida. àṣepọ̀ tiẹ̀ lé aṣọ oníranù ni ẹ ìwọ onídọ̀tí sọ inú ilé ló ti lè máa ga pé wọ́n ọkọ̀ bá kan aṣọ olóòórùn onídọ̀tí onírìnkùnrin aṣẹ́wó aláìnítẹ́lọ́rùn ni ẹ. ṣó níjọ́ kan tó bèrè kan lọ́wọ́ mi tí mi ò ṣe mo máa wá bó ṣe máa jẹ máa raṣọ sí ẹ lọ́rùn ó tún sọ fún mi pé ó yára kí n fi jọ́kan refuse ìwà aláìnítẹ́lọ́rùn lójú kòkòrò yìí. wá aṣọ bá mi rí iṣẹ́ ni o mọ̀ pé mi fẹ́ràn owó a ṣe kò lè tó yẹn. kí ló dé ibo ni pàdé ọlọ́jà àtàsán kí ló fà gbélé yìí. béèrè lọ́wọ́ gọ́gù. mo ń béèrè lọ́wọ́ ẹni kó ṣàlàyé. oníranù oníjẹkújẹ onídọ̀tí onírìnkùnrin aṣẹ́wó ó mà dójú tì mí o irú ẹ̀ sí rọ ọmọ yìí àwọn ọmọ tó yẹ pé wọn ò lè dá jẹun wọn ò lè dá aṣọ sára wọn wọ́n ọmọ yìí síyàwó ẹ̀ kí ló tún fẹ́ aláìnítẹ́lọ́rùn ní ẹ́. Rasida wàá ṣe sùúrù ni o sórí
tíyàn bá níyàwó tíyàn bá ti ṣẹ̀ ó máa tọrọ dáríjì ni tí correction fi wà torí mistake ni ok mo ti ṣe mistake mo dẹ̀ ní láti ní the correction lọ́dọ̀ ẹ̀ o ti correct mi dẹ̀ ti gbọ́. àbí màá dáríjì ẹ ṣe bí dìdìrín ló gbé sílé ọdẹ lèmi náà wàá lọ ṣàṣemáṣe ń ta ẹ wá gbedele fún ìyàwó yẹn máa sọ pé kó dáríjì kò sí problem ṣé bó ti ṣe tí o ti tẹ́ rẹ lọ́rùn fine ṣé wàá rí pay back time òun ló ti dé ọ̀ṣ Kèlání ó máa dáko láti ẹlẹ́sílẹ̀ kó gbọ́ mi dáadáa ṣó fẹ́ gbọ́ ó ti ṣe tiẹ̀ o àsìkò tèmi ló ti wá dé yìí sórí ẹni tí máa ṣe Kèlání ẹni tí máa ṣe ẹni tó yẹ pé kò wọ́ ọ̀tí ẹ rárá tí ò lè ra bàtà ẹsẹ̀ ẹni tó yẹ pé tó bá rí ẹ báyìí ó máa dọ̀bálẹ̀ kí ẹni onídọ̀tí olóòórùn tí ò ní fáìn tó ẹ ṣé bí wọ́n fáìn ò ń dírẹ́sì ẹni tí ò wọ́ ọ̀tẹ̀ òun ló máa jíṣu wọlé ẹ̀ Asamba. Ó ti sáà ti ṣẹlẹ̀ mistake ni Adema ṣe correction kí wọ́n bá ti rí bá o ti rí bẹ́ẹ̀ náà nìyẹn. Ọ̀ṣì ó láfojúdi ẹnikẹ́ni tó bá sì láfojúdi òun ojú ẹ̀ bá rí kò fara mọ́ èmi ò ṣetán àti pa ọ́ n ò fẹ́ kó o kú n ò fẹ́ kó o rùn ṣùgbọ́n tó dùn ọ́ nígbésí ayé rẹ tí ó dùn ọ́ jù láyé òun mo fẹ́ gbà lọ́wọ́ rẹ mo gbélé fojú sí ọ ìní ìṣekú pa babaláwo mo gbọ́ dẹ̀dẹ̀ fojú sí ọ ìní ìṣekú pa àwọn àgbààgbà ṣègùn Ọ̀ṣì ò fojú di mí ó ti fojú di mí Rashida Laslapa gbogbo ibikíbi tó o bá wà mo fẹ́ kó o gbọ́ ohùn mi o ó di tèmi lónìí tèmi ni kó o gbọ́ tèmi ni kó o gbà bẹ́ẹ̀ ni kó rí Ọ̀ṣì mo fẹ́ fi àdúrà mọ́. Bítàkùté lẹ́ni ni kò ní dọ̀la Rashida o gbúdọ̀ gbọ́ nǹkan tó ní ma sọ fún ó dáyà mi látòní lọ. This one aromatic, she wants it formatic. Olaiya, bàbá mo ń try àti wà o. Ibo lẹ wà? Bàbá Ìbàdàn, ìgbà wo lẹ máa dé? Ìrọ̀lẹ́ máa lẹ́ báwo bàbá? Bàbá ẹ̀ mọ̀ ohun tó ṣẹlẹ̀, ẹ má jẹ́ kí n parọ́ tán yín o. Wọ́n ti gbé nǹkan gbẹ̀yìn yín o. Wàláì tàláì wọ́n ti gbé nǹkan gbẹ̀yìn bàbá mi ò lè parọ́ fún yín. Ẹ mọ̀ ohun tó ṣẹlẹ̀ bàbá, mo kọ̀ wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní bá mo ń ṣe fàájì, ṣe ti understand. Mo dẹ̀ rí mọ́tò náà tó wọlé Lexus yẹn. Wọ́n á rò pé mọ́tò ìjọ mọ́tò ìyàwó yín. Ọlọ́run kan tiẹ̀ ló ní kí n má tí ì lọ kí, ṣe ti understand. Kọ́tọ́ kan máa ṣẹlẹ̀ ní pé mo kọ̀ pé bóyá wá kíyàn lóòótẹ́ yẹn, ṣe ti understand, ó máa ṣẹlẹ̀. The next thing pé mo kọ̀ pé èèyàn náà bọ́lẹ̀ níbi passenger side yẹn ló bá di bọ̀bọ̀ kan báyìí ẹ máa mọ bọ̀bọ̀ ọmọ eléégún tó ti ṣoògùn gidi gan tó yẹ pé gbogbo orùngbọ́n ẹ ti funfun yẹn bọ̀bọ̀ jẹ́ládé yẹn. Bàbá òun àti ẹ̀ lọ́jọ́ wà the next thing ti máa rí báyìí mo kọ̀ rí pé bú ìyàwó yín so lẹ́yìn ni wàhálà ìyàwó yín rẹ́rìn ayọ̀ ni bàbá mo dẹ̀ ka sára bẹ́ẹ̀ mo wò pé kí ló tiẹ̀ fẹ́ ṣẹlẹ̀ the next thing ti máa rí pé mo kọ̀ dá àwọn méjèèjì tó ń wọnú rúùmù lọ ni bàbá mo track wọn mo mọ room number tó wà o mo dẹ̀ wà very sure pé mo ń bá yín sọ̀rọ̀ yìí bàbá bàbá ìyàwó yín sunkún ayọ̀ lọ́wọ́ báyìí. Bàbá mi ò mọ̀ fo bàbá mi ò mọ̀ forí fún yín ó yẹ kẹ́ mọ̀ ṣó ò mọ̀ forí náà
bàbá ó yẹ kẹ́ mọ̀ pé ojú gúnugún tèmi ó tó lé ó tó kò mọ́ rí everything clearly bàbá tí mi bá rí mi ní máa fẹ́ fún sọ̀rọ̀ báyìí náà bàbá ọlọ́run bàbá kí ló máa ṣẹlẹ̀ báyìí bàbá ẹ̀ lè dé nírọ̀lẹ́ máa ló dàbí pé ìyàwó tèmi lọ́ mú wọlé bàbá ẹ̀ lè dé nírọ̀lẹ́ máa lé ó kẹ́ mọ̀ ó tó ṣẹlẹ̀ bàbá èmi máa dúró síbí báyìí gbogbo nǹkan tó ń ṣe pátápátá ni mo máa track kó jẹ́ pé òrùlé débí báyìí bàbá ẹ máa bá mi. all right bàbá okay sir go down. àṣìdálà sábà mi. ṣé o mọ̀ wípé eré ìfẹ́ àkọ́kọ́ tèmi àti ẹ̀ máa kọ́kọ́ ṣe rẹ̀. ìní àkọ́kọ́ ni ìgbà tí kọ́kọ́ yẹ bẹ̀ wò rẹ́. wà láti ẹlẹ́ kò gbọ́ mi dáadáa. sórí eré àkọ́kọ́ tájọ fẹ́ ṣe mo fẹ́ kó o ṣe bí ìgbà tó gbọ́jọ́ òkú ni. yes mo fẹ́ kó o lo gbogbo agbára tọ́lọ̀ ń bá yànda fún ẹ kó o fi jì mí ní jìkúnjì kó o ṣe débi wípé ẹnu ẹ ò ní kábẹ́ mọ́ kí máa kígbe Jésù kí máa yan Ọlọ́run lógo. sórí ọ̀jẹ̀ tí o bá ṣe nǹkan tí mo fẹ́ sórí tí bá ti tilẹ̀kùn bèbè ní padà ṣe fún mi. wọ́n tilẹ̀kùn mọ́ mi sátìrà mọ́ ni ìwọ fẹ́ tilẹ̀kùn dé bó o ló ti tì èmi náà sọkùnrin wọn rán akọ ògìdán ni mí tó jẹ́ wípé ńgbà tí n bá ń bóbìnrin ṣe é lọ́wọ́ tó o bá ń gbọ́ àrùn gbin báyìí ń tẹ́lẹ́dẹ̀ obìnrin ọmọkùnrin lábẹ́ mi ni àkànmọ́lẹ̀ báyìí ń tẹ̀ sí ẹsẹ̀ nìkan ní ṣe tiẹ̀ ya ó rò pé wọ́n fún yín síbẹ̀ wọ́n fi ṣúgà sí ni yàtọ̀ o jẹ́ ń bọ́ ṣeré jẹ́ ń padọ́ lórí rẹ̀ jẹ́ ń wà lórí rẹ̀ kí n ti kanlẹ̀ kí n kan kanlẹ̀ kí n kan kú dáadáa. ìjà bẹ̀rẹ̀ jẹ́ kọ́kọ́ bọ́ sórí rẹ̀ náà kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ kọ́ wa mọ̀ pé akọlògì náà bí akọ òkúta ni kì í sẹ́nu. ẹnu kọ́ ìdíṣẹ́ láti máa mọ̀. My girl, you know like waka waka. Make a dance clap for you. Baby wanna play football, oh. Make a dance keeper for you. ayé dùn jẹ́ ìyàlọ́ èmi àmọ́mọ́ ra kọ̀ńténà tẹ̀rùtẹ̀rù kí mo ti ṣe tọ́lọ́hún ti ní kí sake ètò gbogbo bẹ́gà kó dá sí ìgbésí ayé mi ara ń tì mí ọ̀nà sí nẹ̀ ìwọ fọkànbalẹ̀ ẹ̀ ń wo bá a mú kí. ìwọ ló tún máa wà ní. kí n gbélé wa ó ti da ayé alálùbáríkà ni irọ́ o èmi ní bọ̀ mú kí n bọ̀ sí Nobody go see you, guys. You are so charming, I promise you. I wanna know you better. I feel you well. You make my mind Allah.
there's another woman above you. This one a romantic, romantic. This one a... Wọ́n ti ń bọ̀. Mo confirm ẹ, tested and trusted. Street tí mo ní kẹ́ dúró sí ẹ̀ ní kẹ́ dúró sí. Yeah, mo dẹ̀ wà very sure pé ìyàwó yín shop ló ń bọ̀ bàbá. Yes, shop ló ń bọ̀. Okay, bàbá. Akin ń gbọ́dọ̀ sójó ọmọ Akin ni mi. Òde má lọ bá jọ́ torí ọlá ṣé mi ò tèmi bá mi. Taniya ẹgbẹ́ pangolo kó lójú ọ̀nà. Kẹ́tọ́ bẹ́ẹ̀ ní ẹ̀sán ta ló gbé pangolo ọ̀jẹ̀ládé àbí kí ni wọ́n fi ọ. Bẹ́ẹ̀ ni ọkọ mi nù. Kí ló gbójúlé tó ń ṣe bí ọlọ́ba? Mo gbójúlé eégún, mo gbójúlé bàbá mi, eégún bàbá mi mo gbójúlé. Àyírọ̀ ńlá. Ó yá dáná ọ̀rọ̀ mo fẹ́ gbọ́. Kẹ́mi ọ̀ dáná ọ̀rọ̀. Dáná ọ̀rọ̀ mo fẹ́ gbọ́. Ẹyin kúlùkù ni mí ẹyẹ jíjẹ bọ̀. Àkàlàmàgbòsí ni mí ẹyẹ ìjòkú. Ọmọdé ni ọ̀ láyà kẹ́bọ̀jẹ. Ọjẹ́ kú ọ̀rọ̀. Ọ̀jẹ̀ládé ó tó. Ọ̀pani wọ́n ní tómi jẹ̀jẹ̀ tí bẹ́ lára rẹ̀ kọ̀pá pa. Àwọn olómọ̀ ta fẹ́ pa àlégèrè ta fẹ́ sọ èkó àbí mo parọ́ bá a ṣe wà oníwà àkàlàmàgbò àwọn máa ń pa àkàlàmàgbò tiyètiyè ni o àkàlàmàgbò a máa ń pa tiyètiyè láti kékeré lórí àpàtà lábẹ́kúta. Wéé máa rà àkàlàgbà àbáyé àkàlàmù fẹ́ bàjẹ́ àpárẹ̀ ìdánù ń sìn. Kí ni? Màá yẹ òní wálẹ̀. Guys, go. Ìyá mi, àwọn tí wọ́n rò pa mọ̀ pa mí, wọn ò mọ̀ pé wọn ò rí mi pa. Ìgbàlá àgbẹ̀ nìkan kì í pa wọ̀, ọ̀pá tó lóun ò pa gógó. Ìyá mi kò lè pa gógó, ọ̀pá mọ̀ kú ọ́, agogo àsìgbẹ́dẹ̀. Ìyá mi, ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ọ́, ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ọ́, ìní gbà. Ó tún bẹ̀rẹ̀ wọ bẹ̀rẹ̀ wọn ṣé wọ́n lọ jẹ́ ní ẹ̀yìn wọn ni wọ́n dá sí o. Ọmọ yìí máa pa mí.
ọjà lábí ìmọ̀ àpàdé ọjà eléré. ẹ̀kọ́ mi ò kálẹ́ni tí ò mọ ọba ló ń fọba ṣeré má ní ò mọ̀ mi rárá ó gbé ojú mi sílẹ̀ ó dẹ̀ gún ọwọ́ òun ti bọ́ mi lójú ọmọdé ẹ bojú ẹ̀yìn ó búroko òrìjọ́ ló rò pé olúwere máa ń pani ni tọ́ máa ní kí ẹ̀sìn tó ní ìwòkó kan ni ṣé bíi tìgbín ni ní kíni rádaràda ọ̀tá pákó ajímọ̀rò yẹn òfin wé èmi ọ̀ṣ kèlá nìkan fọ́sàn nínú fẹ́lẹ́ òfin wé èmi ibi tí làgà tèmi ń wọ̀ ìwọ lọ tún gbé ọjọ́ láde gbogbo ringing tone tí o máa ń fún mi o tún ń fún ọ̀jẹ̀ láde náà ní same thing èmi ọ̀ṣ. Olaiya tó bá máa ṣe kíní yẹn fún kó ṣe kíní yẹn fún ó dẹ̀ ń bá rojọ́ ṣọ́ọ̀kù lòun ni ṣe bóòkù ló máa bá rojọ́. látẹ̀kan tó bá dẹ̀ lè pa bẹ́ẹ̀ àwọn agbanipa kábẹ́ pa. a ti máa pa a ti máa mẹ́nu kúrò ń bẹ̀. ìmọ̀yàn tóun ti pa. mélòó ni wọ́n ti pa ìbájọ́ ń pa wọ́n ni. bàbá ẹjọ́ là kó kúrò tóun jókòó ni ṣáà fi jókòó. mo ti ní láti sọ ọ̀jẹ̀ láti èké. Hello? ọ̀jẹ̀ láti èké ọmọ ọ̀gá o. ọ̀sì ìwọ ló gbé fóònù ìyàwó mi. ikú apàyàlájà. bá ń gbé fóònù fún Rasheeda tèmi nìkan làsílámbà aláyọ̀mí bá ń gbé fóònù fún. ìjẹ́ làdé wọ abala rẹ̀ wọ́n ní o má ṣe ló fẹ́ ṣe. sórí wọ́n máa ń lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà kan tó fàbọ̀ abẹ́dì ẹ̀ mo yìí ń bọ̀ wá bá. èmi ló ń bú ó tún ń bú mi kò burú ó rò pé orí mi pa ni èmi kọ́ lọ pa o ara rẹ lọ pa àmọ́ ò bú mi ìṣó ọ̀bọ ń búgún igun ń bọ̀bọ̀ ọ̀bọ nígun pa lórí igun náà lọ́bọ̀ pánfúrọ̀ mo bá wọn fi lé ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o torí mi ò ní gbà ìní gbà bí tí mo bá rẹ́yìn rẹ. pẹ̀lú bí mo ṣe bẹ̀rẹ̀ sọ lórí fóònù ẹ̀dẹ̀ mo gbé lásìlẹ̀ bọ̀ léyàn kankan ó ṣẹjọ́ ètò rí ọlọ́run ẹjọ́. má bẹ̀ Osh, suit yourself. látàárọ̀ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ti kú ti pẹ́ ikú ẹ̀gbọ́n spẹ́mọ̀ṣán ló mú wa ìrúkú báyìí láyé mi. lákàyè o lákàyè o mo tún dé o èmi ò jẹ́ làdé ni o ọmọ ọ̀jẹ́ tún dé mo fẹ́ kó o gbìjà mi jà ogún ìwọ lọ́lọ́dà méjì. ọ̀jẹ̀ ó bá jọba mi gbèjà Rasheeda ó ṣàrí pé ọ̀ṣì ti pa ó dẹ̀ mọ̀ pé kò léèyàn kankan àfi mi ó dẹ̀ mọ̀ pé ò lè gbèjà ẹ̀ ọ̀jẹ̀ jọ̀ọ́. ẹ wo ẹ má fi nù mí mọ́mọ́ jẹ o èmi ò lè gbèjà ẹnì kankan a ní wọn ò lè gbìjà Rasheeda kí ni wọ́n gbìjà Rasheeda fún lẹ́ni tèmi ń fìfẹ́ hàn tí mò ń fìfẹ́ ojoojúmọ́ hàn tí mò ń kẹ́ nímú tí mò ń fẹ́ lójú àwa dalẹ̀ mi Rasheeda ń wí fèèyàn lórí fóònù tí mo fọ́ tí ara tèmi gbọ́ ẹ pé ó sì mèrè ṣe jèmi lọ. ọ̀rẹ́ ìwọ ò ṣe má tún ṣu désàlẹ̀ kọ̀kọ̀ ṣé wò mọ̀ wípé ìyàtọ̀ wà nínú 2 àti Z ni lóòótọ́ wọn jọra wọn but the difference is much clear yes
lóòótọ́ mo nífẹ̀ẹ́ Hush bẹ́ẹ̀ ni mi ò jiyàn sísẹ́ I love him but àwọn differences àwọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni sórí Hush kò kí náwó fún mi àmọ́ lórí táǹwì yìí kò ń ṣe pé kò kí ń rówó ó kúkú rí owó àmọ́ nǹkan mẹ́ta ló máa fowó ẹ̀ ṣe á ṣe ṣìnà á ta tẹ́tẹ́ á dẹ̀ tún ṣe fàájì àmọ́ nǹkan ẹyọkọ tọ́lọ́run fi ràn tọ́lọ́run jogún fún àtẹ̀kànlẹ̀ yìí ni ọ̀rẹ́ mi tí Hush bá ké mi mo máa ń ké bí ìkókó lábẹ́ ẹ̀ ni sórí wọn náà kò tí ì kúrò lórí ẹ̀ ó máa ń ṣe mí bí ìkókó ni ó ti good jù ọ̀jẹ̀ no ṣe jẹ́ ká sọ nǹkan mi it's just like Indomie noodles just 2 minutes the guy is not even there at all I swear ariwo tí mo kàn máa pa máa fi canvas ẹ̀ torí owó tí mo ń gbà lọ́wọ́ ẹ̀ ni because this guy is extremely caring as in má kò wò pé bóyá toró lókà ó mọ bóyá ń pàmpà obìnrin ṣé lórí yẹn ó worst tí nǹkan mi bá tó worst ó máa ṣe tó máa rìn yàn láyà ni kò tó 2 minutes gan I swear that it's not even good at all ọlọ́run ṣó fẹ́ gbọ́ ọ̀rẹ́ mi nǹkan ti ṣe mí bí mo ṣe wà ní mo ti lóyún fún ọlọ́run ìwọ náà rí pé tèmi bá mi because mi ti ẹ̀fẹ́ mọ́rin ta fẹ́ lù sí gbẹ̀dù ilé I don't know how to go about it mi mọ́ tèmi ti bá mi o okay. ṣé tí n bá lóbìnrin ọlọ́run ìyá mi ti ń bẹ lára àwọn ọmọ lẹ́ni tèmi ń tọ́jú tí mò ń kẹ́ lójú tí mò ń kẹ́ nímú lẹ́nu òṣèṣe tí mo jáde ló ti yá ń sọ gbogbo ọ̀rọ̀ yìí ìjáde mi ìwọ ọmọ wa bá sáṣọ lára àkẹ́ tí mò ń fún ọ ìní èmi kọ́ sàkọ́ ọmọ láṣọ èmi wá mo dẹni tí ò mọ obì tí ò lè ṣe déédéé lórí obìnrin Hush mèrè ṣe jèmi lọ lẹ́nu tiẹ̀ pé torí owó tèmi ni wọ́n ṣe ń ṣe lábẹ́ mi obìnrin eléyìí ọlọ́run ọ̀dà òwú mo ti gbọ́ kò sí wàhálà mo gbọ́. ó ní díẹ̀ ìmẹ́rẹ́ ṣe tèmi òun kò ń dọ́gbọ́n yìí òun fi ń gbowó lọ́wọ́ mi ni mo sì ti jẹ́ ọmọ mo jẹ́ ọmọ kọlọ́ọ̀rẹ́ mọ́ lọ́pàá rẹ̀ wá látòdì ọ̀run wo sọ fẹ́ gbọ́ mọ́ jẹ́ mi ọ̀tán o èmi ò níjà rẹ̀ tí wọ́n gbé o torí Rasheeda Laslampa ọwọ́ ayé asán ni ayé asán lọ wá ó sì ti kú gbé. igbó biribiri òkùnkùn bírímù ẹ̀dá tó mọ̀ sí òkùnkùn ó mọ̀ ṣe lóṣùpá lóró Rasheeda Laslampa oró tó dá mi mo fẹ́ dá ọ èmi lèmi ti dèèyàn yẹ̀yẹ́ níwájú rẹ mo ṣe ọ lóore kàkà kó o fi rere sọ fún mi ìkà ló fi dípò ó wá ń sọ̀rọ̀ tèmi lórí fóònù oníyànṣì mọ eré ṣe ju èmi lọ èmi tẹ́mi ò mèrè ṣe ló dọmọ o ni mo ní oyún tí ń bẹ nínú rẹ ẹni tó bá wá ní kí là á ṣe òun gangan là á ṣe hàn tóòrì bá fojú kóòrùn yíyọ ní yọ tádì bá fojú kóòrùn yíyọ ní yọ oyún tí bomubomu bá ní ìsọ ní fi so Rasheeda Laslampa oyún tí bẹ nínú rẹ kó yọ gẹ́ẹ̀rẹ̀gẹ̀ kó bẹ́jẹ̀ jáde ó dàṣẹ ó dè aṣú kétépé arọ̀ kétépé awo orí ìlà oníire ti pàbí sí o onídòròmọ́ sì ti pàbíṣẹ́ ó dàṣẹ.
Rashida wá yé asán. Ayé asán lọ́wọ́ o. Ìbá ayẹyẹ ìgbé aládé. Mo mẹ́jọ wá mo wá fi sùn yín ni. Mo mẹ́jọ wá mo wá fi sùn yín ni o. Ó ti pa Rashida ọ̀rẹ́ mi. Kò dẹ̀ léèyàn kankan àfi ibi nìkan. Ọ̀rẹ́ mi nígbà gbogbo. Ọ̀rẹ́ mi nígbà ìṣòro. Gbà dáadáa Rashida. Ọkọ tó fẹ́ ló pa o. Èèyàn kan ṣoṣo tí mo tún wá rò pé á bá mi gbèjà Rashida. Ó ní Rashida wáyé asán. Rashida ti wáyé asán lóòótọ́. Àmọ́ mi ò fẹ́ kó kú àkùgbé. Mi ò fẹ́ kí Rashida kú ìyá mi tí ẹ fẹ́ kó kú lásán. Mi fẹ́ kó kú àkùgbé, mi fẹ́ kí Rashida kú àkùgbé. Ẹ bá mi gbèjà ẹja. Ẹ gbèjà ẹja. Ẹ gbèjà ẹja. Mo sọ náà ó dà pé mèrè lọmọ ìṣá tó bá ń ṣe mèrè ajájẹ ajoṣó àbí kó jẹkun ṣá. Abájọ tó fi ṣàkóso gbogbo tó bá sọ̀rọ̀ a máa ní òun ò gbà mo ti ká ilé nì mo dẹ̀ ti rí ilé nì màá wá tú àṣírí ẹ̀ fún gbogbo èèyàn ó dẹ̀ máa mọ nǹkan tó ṣe gbogbo ló máa gbọ́. Yes, you see. All right. Okay, o ti fẹ́ travel at mi àbí màá sọ fún baba God ó má ti fún ẹ láyè tó bá dẹ̀ máa fún ẹ láyè bó ṣe wà yẹn economy ni kò bá lọ torí fox láti ní máa bá lọ tèmi ṣó ti yí ẹ mi dẹ̀ máa jẹ gbogbo nǹkan tó ń jẹ nínú ẹ kò sí wàhálà àmọ́ dúró dè mí wà bá mi bẹ́ẹ̀ tó bá bá mi bẹ́ẹ̀ àṣáájú ẹ̀ débẹ̀ ó dàbọ̀ thank you I'm coming right now. Ìgbà tó ń tẹ̀lé mi bọ́ síta sí kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan sọ fún mi. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ibo ló ń lọ pàtó tó ti ní òní wálé báyìí ibo gangan ló ń lọ. Mo gbé o àbẹ́ ẹ̀gbà mi báyìí mo gbé mu fún ọ àbẹ́ ẹ̀rí ìyá wa ṣé tó fẹ́ bíbí lèrè nìyẹn tó ń tẹ̀lé mi kiri. Ó dáa o èmi bàbá yín tí mò ń sanwó onú ilé tí mò ń fowó oúnjẹ lẹ̀ ń lé tí mò ń róúnjẹ sílé tẹ́yìn ò bá wá ṣe nǹkan kan mo fẹ́ jáde mo fẹ́ mú ọ̀ṣ lọ síbi ọ̀dọ̀ wọn aláàánú mi tó ń ṣàánú fèmí kán lè jọ ṣàánú wa papọ̀ kó lè tó jẹ. ò ní gbọ́ mo dẹ̀ máa ń sọ fún ẹni tó ń mú kí bí téèyàn bá ti ń jẹ èèyàn kì í mọ̀rọ̀ lọ síbẹ̀ ẹni tó ń mú kí tó bá padà yọ bàtà lẹ́sẹ̀ tó bá gbowó fún tọ́ nísìnyí táṣẹ́rẹ́ ló máa yọlé ẹ lọ́wọ́ òun fẹ́ lọ́mọ bó ṣe máa náwó tó kù. Obìnrin ìwọ yìí náà ni báwo ni fẹ́ jẹ́wọ́ sọ fún mi ṣẹ̀ṣẹ̀ wà nù kíyàn mọ́ rẹ̀ yàn kó mo lọ sí tó ti ń jẹun kó náà lè máa jẹun bẹ̀ ṣẹ̀ṣẹ̀ ni wò tí o bá rò pé ó máa yọ bàtà lẹ́sẹ̀ mi èèyàn kan lè bàtà lẹ́sẹ̀ mi ohun mi kì í mú lọ ni aláàánú lọ àlùbáríkà làwa yìí ń jẹ kí là ń rí kí là ń mu kí là ń gbé mu kí là ń dà sọ́hùn àlùbáríkà ni ibi táwọn náà ti jẹun lẹ́yìn èèyàn kan ló máa débẹ̀ à ń jẹun lọ́dọ̀ Báyọ̀ Adélábù èèyàn ló máa débẹ̀ àjí ni à ń jẹun lọ́dọ̀ Àkàlà èèyàn kan ló máa débẹ̀ Ọlámíjú ni so kí ni nǹkan náà tó lé tí ò sí ń bẹ̀. Ọlọ́run ṣe wọ́n fún ayékú mọ́ ní ọmọ èèyàn tó ní ọmọ ẹgbẹ́ kan tí bá sọ ẹ kò sí ó máa ṣe ẹni ṣé àmọ́ kan tó ń ṣe ó tọ́ bẹ́ẹ̀ mo sọ fún ẹ yẹn. Obìnrin níjọ́ tí mo ti fẹ́ mo tẹ̀ pé òòṣà ni ẹ́ nígbà tá a ti wá gbó léyìn tá a wá dáná tí mo ti rí léyìn bó ṣe rí ilé àbẹ̀rẹ̀ wọ̀ mo tẹ̀ pé léyìn òòṣà ni yín léyìn ìwọ tó rí bó ṣe rí sẹ́mi ìyàn pé òòṣà ni ẹ́ kéèmì náà tó gbẹ tó kúrú sílé sẹ́ni tó wọ̀n ìwọ tó fẹ́ràn tó kúrú wọn kó ṣàlùfẹ́ mo mọ̀ tàbá fẹ́ ṣe tìbí náà mo máa bí ẹ̀dọ́gba báyìí ni so mo mọ̀ ṣówó yìí náà ni torí ló fi ń lé mi kiri ó dà ṣó fẹ́ gbọ́ màá fún ẹ nọ́mbà kan sí wàá pè Aláàfin Èkó ni eléwédú lọ gbówó lọ́wọ́ ẹ̀ lémi mo rán ẹ sí. ó fẹ́ fowó yẹn mú mi ṣáàmù ó wáyé. ṣáà lọ pa Aláàfin kó mú ogun ẹ èmi náà mo ní kí ní ìyẹn wíwọ́ ní.
báwo lè wọlé. orúkọ mi ni Johnny Agaga Bintilaye. àti pé kí tí wọ́n á ní kí ló ń jẹ́ Johnny bá mi sọ̀rọ̀ mo ní báwo lè wọlé kí ló wá ṣe. láti òjòdúbẹ́gà òkè àti ìsàlẹ̀ títí wọnú ìṣẹ́rí lọ́hùn kò sọ́mọ náà kó lè ta mí láyà wọ́n gbà fún ọ̀gá wọn nítorí ìdí èyí ìwọ náà gbà fún mi. òkè ìwọ lọ jẹran wa. ọ̀jẹ̀ kò gbọ́dọ̀ rán mi ṣẹ́ nítorí èmi àti ọ̀jọ́ sínú ẹgbẹ́ ọ̀jẹ̀ tó ṣàwo tó máa wo wọ́n kọ lódùn kò mọ̀ túmọ̀ ẹ̀ ó ṣàwé gúngún wọ́n ní kó má dájú kó má rorò síbẹ̀síbẹ̀ ó rorò oronú ẹ̀ ju tejò lọ ọ̀dàlẹ̀ ni ọ̀dàlẹ̀ balẹ̀ kù torí pé tó bá dalẹ̀ dandan ni kó balẹ̀ lọ wo má sùn nítorí pé ó ti kùn ẹ́ léwu ó ti jẹ́ kó fọwọ́ ara ẹ̀ pàyàwó ẹ̀ ó lè ti bà ẹnu jẹ́ ìwọ náà bọ́ lọ́bùn náà nínú jẹ́ kó ṣe kọ́tọ́ ẹ kó ti fi gbàgbé láéláé kó mẹ́sàn pé ìwọ náà ó ṣe tiẹ̀ fún má sùn o gbọ́dọ̀ gbẹ̀san ìyàwó ẹ̀ nítorí pé tó bá gbẹ̀san ìyàwó ẹ̀ kò ní jẹ́ sinmi o kò ní jẹ́ sinmi o orúkọ mi ni Johnny Agaga thank you. ẹ dúró èmi ni màá ní mo fi ọwọ́ ara mi para sí dá nastabra ìyàwó mi assassin. tẹ̀sí bá dá ní àtúbọ̀ mo gbọ́dọ̀ retaliate. Èkó sọ fún UK ẹ pàdé mi lórí ta. tó bá ti sáré fún lókè lẹ̀. má sáré o. ó yà ń sùn. ọ̀rọ̀ máa búra kó lo wẹ́wẹ́ o. wẹ́wẹ́ máa jábọ̀. kó lo wẹ́wẹ́. olúwẹ́wẹ́. mò ń gbọ́ ṣẹrẹṣẹrẹ. olúwẹ́wẹ́. àbọ̀mọlé ní sẹ̀kẹ̀rẹ̀ ni. ilé tó ń dànù báyìí. dúró bọ̀ ìwà yẹn tó bọ̀ ìwà yẹn. èmi ò ní nù ẹ́ ilé ẹ̀yọ́ kí n lọ bí ìṣòwò wájú wèrè ti sáré fún lókè ilẹ̀ tó bá ti sáré jù fún lókè ilẹ̀. àwọn òní ó lọ ṣe èyí ó ṣe lè wọ́n òní sá. Bọ́dá Hush ìṣàánú mi. Ìyá wa, ẹkún tẹ̀ ń sun yìí pọ̀.
ìmọ̀ ń kọ́lé àsàn sí ni lára ni. torí àwọn ìsọ pé kọ́ máa mú yín bọ̀ lọ́dọ̀ mi torí ìrònú tẹ̀ ń ròyìn ti pọ̀ jù Ọlọ́run ò ní pa yín lẹ́kún wọn lágbára ṣé wàá rèé tó kù lágbára Ọlọ́run ó máa bá yín kalẹ̀ ni ẹ ní fojú sunkún ẹ mọ kankan mọ́ lágbára Ọlọ́run. Ọlọ́run mi ò ẹ jọ̀ọ́ mo fẹ́ fojú rí ọ̀jẹ̀ ní kẹ́mi ó ní ọ̀rọ̀ àjọsọ tẹ́mi àti ẹ̀jí jọ sọ ẹ ò gbọ́dọ̀ sí o ẹ bá sí o a ní ẹ jẹ́ kí n lọ́wọ́ fún mi. ọ̀rẹ́ mi ti lọ àdúrà ló kù tá a máa gbà fọ́rẹ́ mi. Túndé ò sùn ọjà Túndé ò ti sùn wọ́n ti pa ọ̀jẹ̀ níkẹ́ ọmọ rẹ̀ bójú wẹ̀yìn kò gbẹ̀sán ajá má sí ọmọ mi adẹ́jẹ́ lọ́wọ́ iná ọba o iná ọba o. o mọ tá a sọ̀rọ̀ pẹ́ aláì mo ti pe mọ́lá mi. kí ló lọ sí. mi náà ṣe yàbá ni. èmi ò ní ṣe makodan travel ni. àmọ́ àfi yàgbọ́ tó. mi ò máa makodan travel lọ sí. nígbà tó mi ò dẹ̀ nígbà tí. àwọn option lọ wà lọ mú mọ́tò ibi tí ń lọ ni. filẹ̀ filẹ̀ sórí wọn. kìkì ó lè jẹ́ tèmi nìkan gbogbo ilé wa. ṣé wọn bá a lọ mú tèmi. mo jẹ́rìí ẹ̀. àwọn olùgbọ́wọ́ ẹ̀ ga. àwọn mẹ́tò bíi bàbá mẹ́tò. Ọlọ́run. gbà lọ́wọ́ mi náà. bàbá mutu gbaná ó ṣe mọ ẹbọ lápò ni. kò sí wàhálà ó fẹ́ ṣe létòlétò ni márùn àti ṣe márùn. kò yé mi kí ló ṣẹlẹ̀ kí ló ń kó fún wa yìí. tí kìíní fi ṣe kìíní. nínú $10,000 òun fáwọn ní $500 fún kíni ká fi ṣe. $500 àbí ìṣúná àwọn nítorí Ọlọ́run. ṣe bá mi gbowó ni. irú àwọn nìyẹn láyé yẹn má sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ láyé kí ló fà á ọ̀rọ̀ òṣì yẹn. láyé ẹ má tún fún mi létí bẹ́ẹ̀ mọ́. ọ̀dẹ̀gan ni wọn náà jàre ìròyìn láyé yín. láyé ẹ ló máa lò fún. láyé ẹ má sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́. tó bá di dàrú olówó bí a lè sọ̀rọ̀ sí abúwáṣẹ́hùn wa tó bá dọ̀rọ̀ kí ló kẹ̀lá lè máa ṣe ọlọ́gàdé bákan la ṣe wà báyìí jọ nítorí Ọlọ́run owó lélẹ́yìí kí ló dé ṣàníṣẹ́ méjì tá à ń ṣe ni. ṣáà bẹ gbowó ni ṣòdà ṣiṣẹ́ ni. ọ̀gá mi ò bẹ ágìw èmi láti máa gbóyàn lẹ́nu nígbà tó ń bẹ sọ̀rọ̀ tó ń pakuru mọ̀ ṣe o fẹ́ dàn ni wàá nà ọmọ mi lára wàá nà ọmọ lójú ẹ̀mí mi. ṣebí èmi mú faná wọlé èmi mú sọ́ra mi ti nẹ́bà tí mo gun ládàá. iná wo ló fà kiri wájú lọ ṣiṣẹ́ ni. ẹgbẹ́ ní sọ̀rọ̀. èkó láyé ẹ má tún fún mi lẹ́sẹ̀. nígbà tó wọ́n tó bá jẹ́ olówó dé kò sí báyìí lè bá wa sọ̀rọ̀ jàre owó lè dé ìjàre. sọ́ọ́ ló wá fọ ọ̀bọ ni. àwọn owó làwọn sọ̀rọ̀ àti lóògùn ìtọ́wọ́ oníwọ̀n ìyàn kí là ń fà tó ti sáré yìnbọn fọmọ kí ló ṣẹlẹ̀ kí ni. ṣo fẹ́ tẹ̀lé. lọ síbo tí n bá tẹ̀lé gan tèmi máa bínú èmi tí mi ṣe tán àti tẹ̀lé anybody lọ́bì kankan. kí ni owó tó fẹ́ kó dáa. ẹ bá mi ṣiṣẹ́ ni. owó tó kú lọ ọ̀run bá mi ṣiṣẹ́ ni. kí ni ìbẹ́ ṣe kankan wọn ibà. ikú apá yìí tiyetiye ẹ ń ṣe o. ẹni pẹ̀lú ta ni kí ló ṣe yìí. ẹ bá mi ṣiṣẹ́ owó akutuku yín lọ́nà ọ̀hún. Kí ni. Kí ni. mo wí kọ̀tọ̀ oró tẹ́ ẹ dá mi ni mo dá yín àkọ́dá oró dàbí àdágbẹ́ yìí ẹ̀yin pa àbúrò mi ẹ rò pé ẹ lè jẹ́gbẹ́ orí kan lẹ pa mo sì fi pa mẹ́ta lẹ́yìn mo wí fún yín mo lójú tojú lọ imú jubú lọ ara jara lọ ẹ̀jẹ̀ ń gbẹ́jà mi ẹran lẹ́ran ń jẹ sọ́ra mo ní mo ṣe ilé ayé ní gbé béèyàn bá ṣe ó dòde ọ̀run márùn lóògùn ẹrù bàbá àlùbárù ọrùn ọ̀wọ̀ ọ̀ṣì ara ń fà á oníhùn ń fà á tó bá jábọ́ níhùn lọ́wọ́ ara oníhùn tẹrù ṣùgbọ́n tó bá já márùn lọ́wọ́ ó dohun àjẹgbénu. èmi kí ni mo dánwò yìí
fún Abẹ́ẹ̀dì. Hello. Hello. Ọ̀sì tó ti jájú ọ lójú. Ọ̀jẹ́ládé wọ ni. Èmi ni o. Ọ̀jẹ́ládé ó jẹ́ kí n bá nǹkan jẹ́. Èmi Ọ̀jẹ́ládé ni. Èmi mo pa àwọn ọmọ rẹ mẹ́tẹ̀ẹ̀ta, àwọn ọmọọṣẹ́ rẹ mẹ́tẹ̀ẹ̀ta. Bẹ́ẹ̀ ni. Ó yá tẹ́tí kò gbọ́ ọ tí ọmọdé ẹ bá dárí sapá apá máa pa ni o tó o bá dárí sọ̀rọ̀ kó di dandan kí ló kó wọlú ẹ. Ọ̀jẹ́ládé mo ṣetán mo fẹ́ yà bọ̀ ẹ máa pa ẹ tìrantìran ni tí ewúrẹ́ lẹ́yìn bá jáde máa pa tágùtàn lẹ́yìn bá jáde máa pa tóbìnrin bá jáde máa pa tọkùnrin bá jáde máa pa tọmọdé bá jáde máa pa máa jẹ́ kó yí ẹ pé èyí mú ju abẹ lọ ó yá máa sáré o. O tún bá mi lérí ó sì lẹ́nu ọ̀rọ̀ sórí láìpẹ́ yìí ìgbé ẹkún lọ sọ nílé èmi lè rí bẹ́ẹ̀ fún un ṣùgbọ́n tí wọ́n bá wá bí ọ̀dá o bí wọ́n ṣe pàdé èmi ní kòríta mẹ́ta níbi táwọn àgbààgbà mẹ́ta wà tí wọ́n gbé kinní ọ̀hún mẹ́tẹ̀ẹ̀ta lẹ̀ tó dúró sórí ara wọn tí kankan ò takú ò ẹ pàdé èmi bẹ́ẹ̀ ẹ tí a jọ fìjà pẹ́ẹ́ta àtijọ́ ẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà kíkú ló lóko ní o bí tàkújẹ ni ẹ ń jẹ́ àjọ wo ṣùgbọ́n mo mọ̀ pé mi ti di gbá ọ̀rọ̀ tí ń lékè omi mo ti dò sí bàtà tí ń lékè odò èmi ni wọ́n lékè rẹ̀ èmi ni wọ́n pa ọ́ bí sì ṣe fàájì lórí sàárè rẹ̀. Ó yá mo fẹ́ kó dìde níbi tó bá wà o kó wá bẹ̀rẹ̀ sí ní sáré mo ń sọ fún ẹ pé gbogbo eré tí ajá ẹ bá fi ogún ọdún sá ní fàájì ní fíìmù yàn níṣó máa pa ẹ máa pa gbogbo fámìlì ẹ. irú rẹ̀ ń kọ̀kọ́ tó ló máa pàdé mi bí kí ló sọ kó ṣẹlẹ̀ ní orí yan gbogbo bí ìlọ́pọ̀ ọ̀dá márùn-ún ìlú. bí n ti láyé ṣé bó ní máa bá kọ́ńtráktọ̀ kan ní room 202 kò sí ẹnì kankan bẹ́ẹ̀ kò sí mẹ́ẹ̀ tàlélí. ẹ̀mọ́ ní sáyé ò sí ọ́ ẹ̀mí ní bọ́lá lẹ́yìn òun wà. sọ̀rọ̀ ẹgbà mi níwọ̀n tún ni eégún tí òjò bíi lébè ò tí ì sí olóògbòjò ní bàbá egúngún bálẹ̀ ẹgbẹ́ ọ̀bá sígbàlẹ̀ eégún kéégún tó bá ṣagídí tó bá bọ̀ta yóò dé èèyàn. gbẹnu sọ kémi ò gbẹnu sọ. Ọ̀jẹ́ládé ìwọ ni. èmi ni yá mo láìkẹ̀ bẹ́ẹ̀ wo. ọ̀ṣ kọ̀ǹtrátọ̀ tí mo ní máa gbó láfún ẹ òun ni Ọ̀jẹ́ládé ọmọ Ọ̀jẹ́túndé ẹni tí mo ní máa gbówó ọdún eégún tuntun fún ẹ rèé. òun ni wàá ní sùúrù pàrọ̀ lábúlé ọmọ ńlọrọ mo ṣe wò wọ ọmọ òun ló máa jẹ́. mo fẹ́ kó pidán lóríṣiríṣi tó ti yí ẹ Ọ̀jẹ́ládé ọmọ Ọ̀jẹ́túndé mọ̀ kó gbó lẹ́nu kò dẹ̀ mọ́pa ògùn mo fẹ́ kó pé bó dẹ̀ sá bó ṣe máa ń jẹ́ mo wá fẹ́ kí o fi hàn pé o jù lọ pé lábúlé ni wọ́n ti wá ìwọ́dẹ̀ jù lọ bàbá ló jẹ́ sí mo wá fẹ́ kẹ́ fi gbága nísìnyí. ó yá kárí lọ táìkì ẹ̀jẹ̀ máa rí ní. ní báyìí lọ ráyè mọ́ ọ. èèwọ̀ èmi ọ̀pẹ lórí èrùpẹ̀lẹ̀. olúpèmọpè àṣẹ tí bẹ lẹ́nu ọ̀ká ó yẹ wá parapọ̀ kẹ́ ẹ jẹ́ mi ní ìhòòhò gbogbo àṣẹ tí bẹ lẹ́nu èrì ẹ parapọ̀ kẹ́ ẹ jẹ́ mi ní ìhòòhò àṣẹ tí bẹ lẹ́nu olólàájù ẹ parapọ̀ kẹ́ ẹ wá jẹ́ mi ní ìhòòhò àbátalájẹ mọ́ bá dábàá ìlú ìsọ̀ òkè gbà. kí ni. Ọ̀ṣ bàbá Ọ̀jẹ́ládé ọmọ Ọ̀jẹ́túndé ọ̀jẹ́ padà jábọ́ náà ni o
ọjẹ. ìbá ayẹyẹ mi aládé obìnrin ìwọ lòrìṣà ńlá tí ń jẹ́ ṣìkìtì pìrì tí ń ṣe olùkọ̀yà fún àwọn abo lọ́wọ́ ọkùnrin atannijẹ mo pè yín kẹ́ gbèjà Ràṣídá mo dúpẹ́ pé bá mi ṣe tẹ́ fi gbogbo ojú àwọn aṣebi dọ̀wọ́ nǹkan ọpẹ́ mi rèé o ẹ gbà á. ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o àmọ́ tún